Irú géèmù òṣèlú wo ni wọ́n ń gbá ní Kwara báyìí o? Ìbéèrè táwọn ènìyàn Kwara ń béèrè lọ́wọ́ ara wọn lásìkò yìí ni pé irú géèmù òṣèlú wo ni wọ́n ń gbá lọ́wọ́ báyìí ní Kwara? Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak pàṣẹ fún àwọn olóyè àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan pé kí wọ́n dẹ́yẹ sí àwọn ẹ̀bùn tí sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha fẹ́ pín fún wọn. Lọ́jọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 28 oṣù kejì ọdún 2025 yìí ní ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú nílẹ̀ wa kọ̀wọ́rìn pẹ̀lú sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara nílé aṣòfin àgbà yẹn Saliu Mustapha lọ sí ìlú Ìlọrin tí ṣe olúìlú fún ìpínlẹ̀ Kwara láti lọ pín onírúurú àwọn èròjà bíi mọ́tò, katakata, kẹ̀kẹ́ márúwá, mini truck, màálùú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn ènìyàn ẹkùn ìdìbò rẹ̀ láti fi rọ̀gùn sí wọn lápá. Ṣùgbọ́n ẹ̀bùn náà padà gba ọ̀nà ibòmíràn yọ látàrí pé àwọn alága wọ́ọ̀dù àtàwọn mìíràn dẹ́yẹ sí gbígba ẹ̀bùn náà tí òwúyẹ kan sì ní gómìnà ìpínlẹ̀ Kwara ló ní kí àwọn ènìyàn náà má ṣe yọjú síbi tí wọ́n ti ń pín ẹ̀bùn ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, láti bí oṣù mélòó kan sẹ́yìn ni awuyewuye ti ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ní Kwara níbi tí wọ́n ti ń gbé ìròyìn káàkiri wípé Saliu Mustapha ti gba inú ẹgbẹ́ òṣèlú PDP lọ nítorí tí àárín òun àti gómìnà Abdulrazak kò gún régé mọ́. Ṣùgbọ́n Saliu Mustapha ṣe àfọ̀mọ́ ara rẹ̀ nígbà náà tó ní òun kò fi ẹgbẹ́ náà sílẹ̀ nítorí pé àwọn dìjọ dá ẹgbẹ́ APC sílẹ̀ ni tóun kò sì ní lọ́kàn láti fi ẹgbẹ́ náà sílẹ̀. Láti ìgbà náà làwọn èèyàn gómìnà ti ń sọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti ń sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ láti mọ irú àwọn tó bá ń ṣe ti Saliu Mustapha tó sì jẹ́ pé ọ̀gbọ́ ọmọ ẹgbẹ́ náà tó nífẹ̀ẹ́ Saliu Mustapha kò lè jáde sí gbangba pé tiẹ̀ ni àwọn ń ṣe nítorí pé wọ́n bẹ̀rù gómìnà. Nígbà tí sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha lóun fẹ́ pín onírúurú èròjà láti fi ran àwọn ènìyàn ẹkùn ìdìbò rẹ̀ lọ́wọ́ tó sì fẹ́ pín kẹ̀kẹ́ márúwá àti mini truck fáwọn alága wọ́ọ̀dù, àwọn olórí ọ̀dọ́ àtàwọn mìíràn nínú ẹgbẹ́. Ṣùgbọ́n ṣe ni ẹgbẹ́ láti ìjọba ìbílẹ̀ ti ní àwọn alága wọ́ọ̀dù kò gbọdọ̀ lọ gba àwọn èròjà náà. Àwọn lókọlókè nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí ni wọ́n péjú síbi gbọ̀ngàn tí wọ́n ti ń pín àwọn èròjà náà bíi akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ ọ̀hún lórílẹ̀‐èdè yìí ìyẹn sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Basiru, sẹ́nẹ́tọ̀ Kyari, Lọlá Ashiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Títí di bí a sì ń ṣe ìparí àkójọpọ̀ ìròyìn yìí, àwọn kẹ̀kẹ́ márúwá àti mini truck tí wọ́n pín fún àwọn alága wọ́ọ̀dù àtàwọn ọmọ ẹgbẹ́ mìíràn ló wà níbi tí wọ́n kó wọn sí táwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣọ́ nítorí tí wọn ò wá gbà á. Títí di àsìkò yìí sì ní kò sí ẹni tó mọ ìdí pàtàkì tí wọn ò fi lọ gba ẹ̀bùn náà, ṣùgbọ́n orin tí ọ̀pọ̀ ará ìlú ṣì ń kọ kiri ni pé gómìnà Abdulrazak ló ní kí wọ́n dẹ́yẹ sí ẹ̀bùn ọ̀hún kí wọ́n sì má ṣe lọ gbà á, táwọn mìíràn sì ń béèrè lọ́wọ́ ará ìlú pé ta ló wá pàdánù gan-an.